Wọ́n kí ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo kíbi tí a bá wà. Ẹ máa rí pé ètò tí mo fẹ́ ṣe yìí kò ṣe nǹkan tó yẹ kí n dá sí rárá. Kì í ṣe nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ lé rárá. Bó tún ṣe pàtàkì torí pé Yorùbá lèmi yọ fún, kò kàn mí sọ̀rọ̀ lórí ẹ̀sìn. Orúkọ mi tẹ́tí mọ̀ náà ni Orí Adé Adébọ́lá aka Àdúkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí torí pé ó nídìí tí gbogbo wa tá dé máa jàǹfààní lórí ẹ̀. Ẹ bá mi ṣí ètò yìí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni kí ẹ dẹ̀ jọ̀ọ́ kí ẹ bá wa subscribe sí YouTube wa Àlùkà Adébọ́lá @Àlùkà Adébọ́lá or Àfọ̀njá TV. Ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí lọ́rọ̀ sista Yínká TNT àti bàbá Mr. Igwe Ọláìyá, torí wípé ọ̀rọ̀ yìí tí mo fi mú wá tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin yẹn gbọ́ yín tí mo fẹ́ sọ lórí ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire, nígbà tí àwọn baba ńlá wa àwọn ìyáláyáláyá wa wà, ìgbà yẹn wọ́n kọ́ wa bí a ṣe ń ṣẹ́ra kù, wọ́n kọ́ wa bí a ṣe ń bu ara, wọ́n kọ́ wa bí a ṣe ń para mọ́. Ó ti jẹ́ pé àwa tá a jẹ́ Yorùbá, ìka àjòjì òun gangan là ń gbé sórí. Ẹ̀kọ́ tí Yínká TNT kọ́ wa nínú fídíò yìí kí lẹ̀kọ́ náà? Àkọ́kọ́, kí ni gọ́ọ̀mẹ̀ntì fúnra wọn ṣe tí wọ́n fi gbọ́ tínú wọn ń dùn nínú àwọn àṣà àjòjì, nínú àwọn ọ̀rọ̀ àjòjì tí wọ́n gbé wá láti máa fi kọ́ wa ní ìkọ́kúkọ́, ní tí ò ṣẹlẹ̀ látayé àwọn ìyáláyáláyá àwọn bàbá wa, nínú àwọn tí wọ́n lè sọ pé àwọn ṣẹ̀tánì wọn, kì í ṣe nínú àwọn sàtánì wọn ni àwọn ìwà wọn ni tí wọ́n máa ń sọ lọ́hùn. How come tó fi jẹ́ pé irú sísítà yìí kò rò dáadáa kó tó ṣe é? Kí ni ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ àwọn ọmọ tó ń bọ̀ àbá ọmọ kéékèèké tí gbogbo ayé máa gbẹ́jọ́ àbí nínú chọ́ọ̀chì ni? Ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré pẹ̀lú nínú àwọn nǹkan tó bà Nàìjíríà jẹ́ lénìí. Àwọn òṣèré Yorùbá gangan, àwọn gangan ni ọ̀dàlúrú. Àwọn òṣèré Yorùbá, onítíátà Yorùbá, àwọn gangan wọ́n kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ gidi kankan mọ́. Àwọn òṣèré Yorùbá kò sí àǹfààní ẹ̀kọ́ kankan tí wọ́n kọ́ ọmọdé tó bá wo fídíò kankan mọ́. Ó tún wá ń dùn mí pé nínú àwọn àgbààgbà kọ̀ọ̀kan wọ́n rò débi pé ó yẹ káwọn ronú débẹ̀. Ó wá dùn mí pé ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n gbà míì àní bọ́gbọ́n bẹ̀. Mo rí àwọn tó ṣe bí babaláwo, mo rí àwọn tó ṣe bí kìrìsìtẹ́nì, mo dẹ̀ rí àwọn tí wọ́n ṣe bí àfáà. Ó dẹ̀ jẹ́ àwọn òṣèré gangan tó ṣe eré tíátà òun náà lò síbẹ̀. Kí ni ẹ̀kọ́ tí àwọn onítíátà fẹ́ kọ́ wa? Kí ni ẹ̀kọ́ tí àwọn onítíátà gan kọ́ wa gangan? Wọ́n rí ẹ̀kọ́ kankan lára Yínká TNT láti bá a sọ̀rọ̀, láti tún fi encourage ẹni tí wọ́n ṣe. Ó wá dùn mí fún brọ́dà mi kan, àbí dádì dẹ̀ ni màá pè é. Mi rò bí wọ́n tó mi bí lọ́mọ náà. Tí wọ́n bá ṣe tó mi bí lọ́mọ, yes, wọ́n lè tó mi bí lọ́mọ náà. Tí wọ́n bá ń sáré dáyé wọ́n fi ń bímọ, wọ́n lè tó mi bí lọ́mọ. Àmọ́ lọ́jọ́ orí, brọ́dà mi Ọláìyá tó mi bí lọ́mọ. Mo ẹjẹ́ sọ bẹ́ẹ̀ tó mi bí lọ́mọ.
ẹ wò brọ́dà mi Ọláìyá eléyìí tẹ́ ẹ ṣe tẹ́ fi lọ bọ́ra yín sí òhò ní òkúnjọ́ sí tí ẹ gbéra yín sí gbogbo àgbáláyé tí ẹ rò ibi tẹ́ ẹ bá wa dé leléyìí ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lára yín leléyìí Ọláìyá igwe nínú àwọn àgbà tí ó jẹ́ pé tó jẹ́ òṣèré tí mo wá rí pé kò wá sí àwọn àgbà òṣèré tó lè fún yín ní ọpọlọ tí wọ́n lè kọ́ yín pé báyìí náà ṣe ń hùwà ẹ dẹ̀ gbé ìlà ọmọ Yorùbá sójú ẹ wo ọmọ Yorùbá ẹ wo ẹni tó jẹ́ pé ó jẹ́ àgbà jọ̀hún tó ní ẹ̀kọ́ jọ̀hún ẹ wù brọ́dà mi Ọláìyá dádì Ọláìyá gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń bà mí nínú jẹ́ fún yín púpọ̀ mo kí màmá mi ìyá mi dáadáa ìyá lálùbáríkà Yorùbáwùyí mo kí yín màmá mi ní àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní ṣubú dànù gbà kankan Yorùbáwùyí apá yìí ò ní ka yín pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa là ń jà fún orílẹ̀-èdè Yorùbá à ń jà fún orílẹ̀-èdè Yorùbá à ń jà fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti jẹ́ pé kí ìlú lè rọrùn Ọláìyá jáde ó gbé ẹpọ̀n ó gbé jáde ó sọ̀rọ̀ ẹ̀ di la ilaha illallah ẹ kàn ń dójú ti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré gan torí pé mi rí tí àwọn òṣèré tí wọ́n fẹ́ kọ́ lára yín gangan mi rí pàtó tí òṣèré kọ́ lára yín mi rí tí wọ́n ṣe lára yín mi rí ẹ̀yin òṣèré gangan tẹ́ ń ṣeré orí ìtàgé báyìí tó jẹ́ pé kí nǹkan bàjẹ́ kí nǹkan dàrú lẹ̀ ń ṣe eléyìí tún wá jáde ẹ bẹ̀rẹ̀ sí báwọn sọ̀sọ́kúsọ ẹ̀ ń ṣe bí ọmọdé láti máa láẹnu láti máa ṣe báyìí lẹ́ ń ṣe bó ṣe wù yín nínú ayé ó dùn mí fún yín púpọ̀ jù ó dùn mí fún yín kì í ṣe irú yín rárá láàmà bá nínú àwọn kò báyìí torí pé gbogbo ibi tá a ti ń bá yín ibi tó jẹ́ pé ó yẹ nílẹ̀ tí nǹkan bá fẹ́ máa dé bá àgbàlagbà àwọn oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀ sí tí àṣìṣe bá fẹ́ máa dé báyàn oríṣiríṣi nǹkan ló máa ṣe ó dùn mí fún yín púpọ̀ jù wípé nígbà táwọn wo fíìmù yìí tó yẹ pé àmà ló ń dáni lẹ́kọ̀ọ́ àwọn fíìmù tẹ́ ẹ̀ ṣe ń gbà náà fíìmù ògùn owó ni fíìmù yìí wo gan-an òun ló kọ́ni lẹ́kọ̀ọ́ gangan ọlọ́dàdé Mr. Money ni ògùn owó lẹ́sẹ̀ ń bẹ̀ táwọn èèyàn kan máa gbogbo tẹ́ ẹ̀ ṣe ẹ̀ rí nǹkan gidi ṣe àìmọye oríṣiríṣi tẹ́ ẹ̀ ṣe tá a fi ń gbádùn yín bọ̀ nísì gbígbà pé ayé ti ń kọ ìdí mi sọ̀rọ̀ yín o nínú àwọn àbúrò yín lẹ tí wọ́n lẹ́yìn tó wọ́n encourage láti jẹ́ pé kó máa ṣe bákan ǹjẹ́ sí ẹni tó gbé síta yìí sí ẹni tó dáa ni ǹjẹ́ tó ń sí ẹni tó bójúmu sí ẹni tó kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ni kò wá sí pàtó ń tá a lè fi ròyìn ní dáadáa ọkọ láyà kò sí ń tá a lè fi ròyìn ní dáadáa rárá ẹ kàn ṣe bó ṣe wù yín kiri gbogbo àpọ́nlé tó yẹ ká máa fún ẹ̀yin olóṣèré ẹ ti sọ olóṣèlú àwọn eré tẹ̀sẹ̀ sọdaṣẹ́wó ẹ ṣeré gidi kankan mọ́ kò sí encourage kankan láti fún ìjọba pé ká ẹ ṣe eré tí ìjọba máa ní tó yẹ pé ọpọlọ máa wà ń bẹ̀ ẹ ṣe eré tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ pé eré tẹ̀ ṣe léyìí ó mú làákàyè dání ọkọ Ọláìyá ọ̀rọ̀ yín ká TNT ọlọ́run ọba ló ṣẹ̀dá ẹ̀ ó ṣẹ̀dá ẹ̀yin náà àmọ́ tẹ́yìn bá ṣe mistake inú ayé èèyàn máa ń sọ fún un ni àwọn kírísítẹ́nì pariwo owó gámẹ́ǹtì àwọn ṣe gbá kan gbogbo ẹ̀
àwọn nǹkan àjòjì ló bà nǹkan jẹ́. Nǹkan àjòjì yìí gbogbo tẹ́ bá wọnú eré náà àwọn nǹkan àjòjì tí wọ́n kó wá àwọn náà tó wá tìbọnú àwọn ìṣẹ̀ṣe gan. Ẹ wá yí gbogbo ẹ̀ mọ́ àmúlùmọ́là tẹ́ bá máa rí pásítọ̀ sí òun náà ti dóní wọ́n mú mọ́ṣẹ̀ṣe àfà ó mú mọ́ṣẹ̀ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe má fi bò. Ó tọrọ ó korò lára yín. Mo ní ìdàtí jẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ètò yìí kó kan yín ká TNT lára. Mi mọ̀ bó ṣe rí lára tẹ̀yìn o. Kí wá ṣe rú ẹ nǹkan tó rí eléètò ọ̀rá ṣe tó ń sọsọkúsọ yẹn ó yàtọ̀ tó kọni jáde káwọn mara ibẹ̀ gbé kán bẹ́ẹ̀ pín. Ayé wo gan ló wá ná? Ọ̀pọ̀ èèyàn ló ti dánú lé ẹ̀rú. Ọ̀pọ̀ èèyàn wọ́n máa ló ti tún títí ẹ̀ ṣe. Àmọ́ tó ń ṣe ó dùn mí torí pé mi rí títí TNT rò. Bọ̀ bí àwọn òṣèré tí à ń kọ́ ẹ̀kọ́ gidi lára wọn, bí àwọn òṣèré tí jẹ́ pé àwọn là ń wò wọ́n ti wá sọ́ra wọn dìdàkudà. Wọ́n ti sọ́ra wọn di nǹkan kú nǹkan. Wáì tó jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí mo kí bàbá mi ṣe é bí àánú Ọlọ́run máa dé bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Igwe ọlá ìyá ibi tí ó báyé jáde àwọn ọmọ ẹ̀ máa jẹ́ ń bẹ̀. Nínú ẹ̀kọ́ tẹ́ wá ń kọ́ wa nínú gbogbo tẹ́ ń ṣe òṣèré tẹ́ ń ṣe yìí a rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan mọ́ nínú Yorùbá play. Kò sí ẹ̀kọ́ mọ́. Bẹ́ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ mi náà rí pé ègún ti wà lórí wọn. Kò sí ẹ̀kọ́ kankan lórí ọlá ìyá mọ́. Mr. Olabi torí mo rí i pé wọn ronú tẹ́ bá wo ìgbà tí aláǹjà à ń pèpè fún bí orílẹ̀-èdè wa ṣe máa wà nírọ̀rùn tá a máa kó lóko ẹrú. Àwọn tẹ̀lé èmi ló kàn àníkàn má tẹ̀lé wọn débi pé ẹ fira yín sẹ̀sí láti bọ́ra yín sí òhò níbi òkun. Ẹ tí wọ́n á débi pé ẹ ń sọ ìsọkúsọ lẹ́nu yín. Wọ́n ti mọ̀ pé ẹ̀yin lẹ fìtì bẹ̀. Wọ́n ti mọ̀ pé wọ́n ti wo làákàyè yín wò. Wọ́n ti wò ó pé ta la lè fi síbẹ̀. Wọ́n ti wò ó. Wọ́n lè lọ bá ọ̀gá Bello kán lọ mú ògògó àbí kán mú Alhaji Yínká Quadri. Wọ́n mọ̀ pé àwọn èèyàn ò lè ṣe. Wọ́n mọ̀ pé wọ́n ní adab. Wọ́n mọ̀ pé wọ́n ní ikima. Wọ́n mọ̀ pé làákàyè pọ̀ òye pọ̀. Even àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ mi bíi tó eléyìí tó ṣe jagunjagun sí àwọn ìyẹn wọn lè fi bẹ́ẹ̀ pè wọ́n. Àbí Ibrahim Sata náà fẹ́ pè síbẹ̀. Wọ́n ti wá rí pé ibi tí yín wà nìyẹn. How come why? Kí ni ẹ̀kọ́ tí ẹ fẹ́ káwọn ọmọ tẹ́ ẹ bí kọ́ lára yín? Ààrẹ kọ̀kọ̀kọ̀ kọ́ lára yín o. Àwọn tá à ń rí yìí òṣì ìranù àdánù là ń rí lára yín. Ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ kankan. Gbogbo tẹ́ ń ṣe yìí I don't care Mr. Olaya. Bóyá ẹ fẹ́ lọ gbé kéèsì lórí mi pé mo ń sọ̀rọ̀ lórí nǹkan tẹ́ ṣe. Ẹ̀yin ìjọba tẹ́ ẹ̀ bá wá ronú sórí ọ̀rọ̀ yìí pé tí wọ́n ṣe kọ́lẹ́jì wo náà fún àwọn ọ̀dọ́ àbáwọn ọmọ student tó fẹ́ kọ́ tí ń gbé àwọn ọmọ kéèké tí wọ́n ń gbé fóònù kéèké dání. Kọ́lẹ́jì wo ni Mr. Olaya ọkọ Olaya fún àwọn ọ̀dọ́? Ẹ̀yin ìjọba tẹ́ mọ̀ nípa kíní náà kí ni kọ́lẹ́jì tẹ́ fún wọn? Ẹ dá mi lóhùn tó jẹ́ pé ó yẹ ká gbé yẹ̀wò pé kí ni wọ́n ń fáìtì lé lórí, kí ni wọ́n fẹ́ àrẹ́sì èèyàn lé lórí, kí ni wọ́n fẹ́ ṣe lé lórí. Àwọn èèyàn tó bá yẹ kó sọ̀rọ̀ wọn sọ̀rọ̀. Ẹ̀yin onítíátà ọ̀gá Bello Yínká Quadri ẹ má bínú sá o.
kí lórúkọ bàbá Latin, gbogbo ẹ̀yin àgbààgbà Mr. Jídé kò sọ́kọ́ gbàtẹ̀yìn ìyá rebo ẹni dì àti fún ẹni yìí ní suspension nídìí eré, ẹni dì àti bá ẹni yìí wí nídìí eré, ẹni dì àti dá ọ láàyà igwe kẹ́ dá wọn jòkó sílé nídìí eré nínú industry. Torí tí wọ́n ṣe yìí wọ́n kọ́ àwọn ọmọ kankan ní ẹ̀kọ́ kankan mọ́, wọ́n fẹ́ pa ilẹ̀ Yorùbá run ni. Ẹ̀kọ́ àjòjì nìkan ni igwe ọláìyá kọ́ wọn. Níwọ̀n ìgbà tí wọ́n ti ń bọ́ra wọn sí òhò lórí pé wọ́n ti wá èmi ò rí nǹkan kan, ẹ lọ wo fídíò yẹn dáadáa, fídíò tèmi sọ̀rọ̀ lé lórí. Ó ṣe jẹ́ pé irú wọn náà máa fi síbẹ̀, ó ṣe jẹ́ pé irú wọn náà máa ṣe é. Ẹ dá mi lóhùn, ẹ̀yin gọ́fìmẹ̀ntì ẹlẹ́fẹ̀ẹ́ káwọn ọmọ ya ìyàkuyà, ẹ̀fẹ̀ káwọn ọmọ máa ṣèranù. Orin tí wọ́n wá gbé jáde yìí, what do you think about it? Kí lẹ fẹ́ sọ lé lórí? Àwọn àgbòsèré tó wà mẹ́ kí lẹ fẹ́ sọ nípa ẹ̀? Ìlú ò dá, ìlú ò rọrùn, wọ́n ṣeré tàgé, wọ́n ṣeré tó jẹ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì máa fi ronú padà, kò kàn wọ́n. Kí lẹ fẹ́ filẹ̀ fún àwọn ọmọ tẹ́ bí? Ó dùn mí fún yín lọ́pọ̀lọpọ̀, ẹ̀bí yín kọ́, torí pé ẹ kẹsàn-án tẹ̀ ń ṣe, and I know that. Ẹ̀san bọ̀ o, ẹ lọ dìímú dáadáa, ẹ̀san bọ̀. Tí èsèré ẹ̀san bọ̀, mo fẹ́ kẹ́ ẹ lọ mọ̀. Gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí, gbogbo eléyìí tẹ́ ń mú wá yìí, ẹ padà jẹ yẹn nísù. Àwárí nǹkan tó jẹ́ nǹkan kan kọ́ mọ́. Gbogbo àwọn ẹni tẹ́ tírẹ́ẹ̀nì náà bí eré aṣẹ́wó, bí kẹ́ máa lẹ́yìn ṣeré, kẹ́ máa bára yín sùn, láwọn eré táwọn ń wò láyé etí, láwọn eré ìbílẹ̀ tó ń kọ́ni lẹ́kọ̀ọ́. Igwe ọláìyá ẹ wá ba gbogbo orí ìtàgé jẹ́ lẹ́nìí pẹ̀lú àwọn sẹ́ẹ̀tì yín, àtòrí yín ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́yìn tí mú jáde ló ti ń bàjẹ́. Ẹ wà nú àwọn tó destroy industry Yorùbá film. Ẹ bá mi sí ẹ̀ kan gbogbo àwọn àgbààgbà pé Igwe ọláìyá wà nú àwọn tó destroy Yorùbá film. Wọ́n sínú ẹni tó yẹ kó máa wà láwùjọ àwọn olóṣèré gidi. Bẹ́ẹ̀ ni, torí àwo rẹ̀ kọ̀ọ̀kan kọ́ lára wọn. Mi ò ní kẹ́ máa fòṣèlú ṣe, mi ní kẹ́ máa fi ipẹ́ mọ̀yàn ṣe, ẹ continue, ẹ bá. Kí lẹ fẹ́ kọ́ ọmọ yín ọlá àbí kí lórúkọ ẹ̀ kí lẹ fẹ́ kó sọ? Ọmọ ló jẹ́ sáwà. Mo kí Mr. Johnny. Ọláìyá Igwe ni ò wá rí pàtó ẹ̀kọ́ kan tá a fẹ́ kọ́ lára yín rárá. Ẹ sínú ẹni tó yẹ ká máa yìn nínú ayé. Ẹ sí nínú ẹni tó jẹ́ kán gbé kí wọ́n kà kọ́ àwọn èèyàn gidi nínú ayé. Ọláìyá Igwe, ẹ̀sìn yín òun leléyìí. Gbogbo tẹ́ ẹ ṣe àti bẹ́ẹ̀ ṣe pora mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ ṣe bọ́ra yín sí o, ẹ̀sìn yín ò lè parẹ́ mọ́ lórí mídíà. Ṣé ẹ̀rẹ́ ni bá yín sọ̀rọ̀ ni? Àbọ̀ ó ti máa ń láwọn kankan tẹ́ máa ń gbé kẹ́ tó ṣe nǹkan ni. Ẹ need àti think. Bẹ́ẹ̀ ni bàbá mi, àwa jà fún òmìnira, àwọn ṣèṣekúṣe. Ọ̀rọ̀ wọn ò yé wa gangan. Ẹ ṣé bàbá mi Anjorin, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Kò wá yé mi gangan, torí nǹkan yìí máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi tá a bá rí ẹ̀kọ́ kọ́ lára àwọn ènìyàn nínú ayé. Òun mi sọ pé kò yẹ kí n dá sórí ọ̀rọ̀ yín ká TNT. Bọ́ ẹni tó dùn mí fún jù, àwọn àgbààgbà kọ̀ọ̀kan tó jẹ́ àwọn òṣèré, ẹ̀yin òṣèré ó yẹ kẹ́ lọ báǹdì wọn ni. Tẹ́ jẹ́yìn àgbààgbà òṣèré.
tẹ́jẹ́ president wọn ẹ gbúdọ̀ pé meeting lórí ẹ̀ àti rí pé kò ṣe ẹ̀ ṣe orí ìtàgé kankan mọ́ ìṣekúṣe látara Ọláìyá Igwe gbogbo tó ṣẹlẹ̀ yìí à understand pẹ̀lú bá a ṣe pèpè fún kí ìlú lè da kórílẹ̀-èdè wa ká lè gbà ká lè bọ́ kò nínú oko ẹrú kí lòun ṣe nígbà yẹn wọ́n tó wá sọ pé ìlú ń bàjẹ́ àwọn ọmọ ń hùwàkiwà ìgbà wo kí ni encourage nígbà tí sísá yìí bẹ̀rẹ̀ sí fẹ́ ṣe irú nǹkan báyìí kí ni encourage tọ́láyà fún un àwọn gan ló wá wà nínú àwọn tó ń lanu tó ń lanu ẹ rí repercussion ẹ̀ kì í ṣe pé bóyá torí nǹkan kan ó yà mí lẹ́nu fún yín gangan torí kì í ṣe irú yín kìí ṣe irú yín ló ẹlẹ́yẹ láwùjọ òṣèré kí gbogbo àgbáyé gbọ́ ẹ bá mi ṣí ẹ̀ pé kí wọ́n fún wọn ní suspension kan lọ́rọ́ kúnlé pé wọn gbúdọ̀ rí wọn nínú eré orí ìtàgé mọ́ torí pé kí wọ́n ẹ̀ ṣe ni tá a lè máa wò láwùjọ tí wọ́n lè kà kún kéèyàn nínú ayé torí ẹ balẹ̀ jẹ́ ẹ bọ̀nà jẹ́ ẹ bòde jẹ́ ẹ bàtà jẹ́ ẹ rí pẹ́yìn gangan mò ń bá wíjì torí ẹ̀yin ló yẹ ká kọ́ ẹ̀kọ́ lára yín ẹ̀rọ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà ìlà wà lẹ́kẹ̀ẹ́ ó tún fi ń proud pọ̀ ọmọ Yorùbá ni ó dẹ̀ ń gbé àṣà lé ẹ̀ga ó ń gbé ìwà ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá ó ń gbéga ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà wọ́n ní adab púpọ̀ wọ́n ní ọpọlọ ìsọ̀rọ̀ sí ní gbogbo nǹkan ẹ̀yin ò rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ní Igwe ní ẹ̀rí bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ni. àwọn àfáà kan sọ pé ọmọ kékeré tó bá ní mímọ̀ àti àgbàlagbà tí ò ní mímọ̀ ṣàwáwù ẹgbẹ́ ni wọ́n. wàláì gbogbo ọ̀nà tẹ́yìn rò pé bóyá òun ló tẹ́ yín lọ́rùn yìí ẹ máa padà rẹ̀ ẹ̀sìn ẹ máa rí ẹ̀sìn àṣírí mo sọ fún yín gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí Igwe tó jẹ́ pé ẹ kàn ń ṣe tó wù yín ẹ kàn ń hùwà tó wù yín ẹ ń gbé ìgbésẹ̀ tó wù yín ẹ ń ṣe kò kàn mí kò sẹ́ni tó lè mú mi kò sẹ́ni tó lè bá mi wí ẹ máa rí tó dá mi lójú tí ẹ ṣe eré rárá àwa sọ fún yín ẹ jẹ́ bá mi tẹ like and love ẹ bá mi tẹ like and love ẹ bá mi tẹ ẹ dẹ̀ bá mi share ẹ bá mi share ètò yìí o kẹ́dẹ̀ pé bá mi tẹ like and love yẹn torí pé tẹ́ ẹ bá tẹ like and love yìí torí pé bíbà pé wọ́n report page yìí ibi nǹkan tí mo rí bíbà pé wọ́n fẹ́ máa flag ètò yìí ẹ jẹ́ bá mi tẹ love and like kó lè dúró bó ti ń cut yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi fọwọ́ tẹ àwọn bọ́tì yẹn àwọn nǹkan yìí a nídìí àti rò dáadáa a nídìí àti tíǹkì lórí ẹ̀ irú ṣẹ̀dá wo ni bọ́dà Igwe ń wù irú ẹ̀kọ́ wo lẹ fẹ́ ká kọ́ lára wọn ẹ jẹ́ bá mi tẹ ó ń kọ́ọ̀tì ẹjọ́ ń kọ́ọ̀tì ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi tẹ love and like ẹ bá mi tẹ love and like ẹjọ́ torí nǹkan yìí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé lóko bá a ṣe lè bọ́ lọ́wọ́ àwọn ẹni bí yìí ó dùn mí fún wọn púpọ̀ torí nǹkan àjòjì èmi gan ẹsẹ̀ wá mọ̀ pé òun náà fẹ́ fi ba ilẹ̀ Yorùbá jẹ́ nǹkan àjòjì òun gangan ló da ilẹ̀ Yorùbá rú nǹkan àjòjì òun náà ló da Nàìjíríà fún ara ẹ̀ rú bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti fẹ́ máa yọ Yorùbá kúrò nínú wàhálà yẹn bọ̀ nínú àwọn tó ń fa wàhálà yẹn wájú ọmọ Yorùbá ni wọ́n ó ti jẹ́ pé àwọn ni a máa bá nídìí ètò aburú
àwọn la máa bá nídìí ètò tí ò dáa, àwọn gangan ni ìwà bí, àwọn gangan lẹni burúkú, àfi kí Ọlọ́run bá kó ṣàánú fún wa lórí wọn. gbogbo nǹkan yìí ọ̀pọ̀ ìyàlẹ́nu ló jẹ́ fáwa. igwe ọláyà, àwọn èèyàn ò lè sọ̀rọ̀ yín dáadáa mọ́. àwọn kan yìí máa sọ̀rọ̀ yín náà o, bọ̀ ẹ ti rí dínkù ara yín, ẹ rí dínkù ara yín gan nínú ayé. àwa máa sọ gbogbo tẹ́ ń bàjẹ́ Ọlọ́run ni ẹ má bàjẹ́ lọ, ọmọ yín náà máa kẹsàn-án bẹ́ẹ̀. ẹ gbọ́, ọmọ yín máa kẹsàn-án. yìí ní sọjú báyẹn lọ. ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi ní lóko lájò lẹ́yìn odi ní gbogbo àgbáláyé, ẹ ṣé, ẹ jẹ́ bá mi request subscribe sí YouTube. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá mi subscribe YouTube channel mi, líǹkì yẹn wà ń bẹ̀, mo rọ̀ yín ni, nílé lóko lájò lẹ́yìn odi. orílẹ̀-èdè Yorùbá kò sí fàsẹ́yìn, pẹ̀lú ògo Ọlọ́run, àjọ máa gbà á ní orílẹ̀-èdè Yorùbá pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ọba a ṣe fún wa nírọ̀rùn. ẹ ṣé mo dúpẹ́, àánú Ọlọ́run á bá wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. ó dàbọ̀.